But a lot of people that are talking, Baba Jesha and Princess were very, very close. They were buddies, like already one. And Baba Jesha, nígbà tó ní problem, tó wá bá Princess, pé ní problem. Princess was there for him. Kò gbé nílé Princess. Jọba bínú ẹni olórí burúkú tẹ̀ ń kọ́mẹ̀ntì pé kí la ṣe nígbà yẹn ń sàásì. Ṣé adult case àbí kí èèmọ̀ tó mọ child bully nítorí ọ̀nà àbọ̀ lórí ibú làwọn people yìí ni. Kí ni ẹ́nsàsì? Ẹ́nsàsì is a choice. Ẹ́nsàsì is a choice. Some people might support some, but child abuse is not. Yeah. It's a choice. What I did during the EndSARS time, a lot of them did not do it. How many of them lent their voice? During the EndSARS time, I came out. I first spoke about the fact that they needed to reform our police, and then they needed to take care of them and look into. And also that I came out to talk against the killings. I came out to talk against the not destroy properties, and when you're talking of child abuse, it's too different. So there's no time there's any situation in this country that I don't come out to talk. I come out to talk. So I'm taking it more personal, and I will continue to take it more personal because a minor is involved. So gbogbo àwọn rapist àtàwọn child molester àti gbogbo yín tẹ́rù ń bá yín wàhálà tí yín nìyẹn. Mọ́mí ẹ má dá wọn lóhùn. Ẹ jẹ́ kó máa sọ. Ṣé mọ̀, mọ́mí Princess sọ pé òun lose mi lè rántí dáadáa mọ́, either bí ó lose oyún ni àbó lose ọmọ, but ó ṣá lóyún ṣá, ọmọ yẹn kú. Mi wá mọ̀ bóyá nínú oyún ló ti kú ni àbí ìgbà tó bí ló kú. Ṣé understand? Wọ́n dẹ̀ ń tọ́jú ẹ̀ ńlé. Bàbá Ìjẹ̀ṣà ọ̀rẹ́ ẹ̀ ni, ìyẹn dẹ̀ wá kí. Ìgbà tí yẹn wá kí, àǹtí kan tó wà pẹ̀lú Princess as at the set time tí kíní yẹn ṣẹlẹ̀, ọmọ yẹn was 7 years old. Àǹtí yẹn ti fẹ́ máa lọ. Ó dẹ̀ ní pé kóun sin àǹtí yẹn débi mọ́tò wọn níta. Ó dẹ̀ sọ fún bàbá Ìjẹ̀ṣà pé òun ń bọ̀ o, òun fẹ́ sáré sìn wọ́n jáde. Best friend kò ṣàlẹ̀ nílé jáde síta kó yá wá dúró síta jọ̀ọ́ mo fẹ́ sáré sin èèyàn débi mọ́tò ẹ̀ nísàlẹ̀. Nígbà tí kò ṣe pé ó sọ fún pé òun fẹ́ lọ sọ́jà àbọ̀ òun fẹ́ sáré débi kan, ó fẹ́ sìyàn ni ló sọ. Ó lóun dẹ̀ sí ẹni yẹn, òun dẹ̀ padà wọlé. Ìgbà tó pẹ́ tó yá tó lóun dẹ̀ Iyabo, point of correction bí tó sọ̀rọ̀ dé yẹn. Yes, ma. Ó ní kí ó fi ọmọ ilé fún bàbá Ìjẹ̀ṣà kò mátà. Bàtà wà náà tọmọ lọ́wọ́. Neighbor wa tó bá good, èèyàn lè fọmọ ti pé mo sáré fẹ́ lọ ra nǹkan. So ẹ̀yin Nàìjíríà ní jẹ́ kí n fún yín lésì yẹn. Adult wọ́n fi ọ̀dà ayé jìtì. Kò bí pé kó molest. Tẹ́ni kó ṣe fílẹ̀ fún ọmọ for 30 minutes. Ṣé understand? So because wọ́n ní the concrete evidence. Orí alórí yín ti yí. Ẹ máa sọ̀rọ̀ lọ. Ẹgbẹ́ ẹgbẹ́ mi ní wo búyẹ̀ mi máa ń búyàn. Comment wọn mò ń kà. Ṣé mama? Ó dẹ̀ sí ń lọ. And that was it. Ó ní pé bóyá mi wá rántí mọ́mọ́ mi because tí ìbá ti sọ mi tí ìbá rántí dáadáa máa sọ pé mi ò rántí dáadáa. Bóyá a day or two later, because nígbà tọmọ yẹn narrate story yẹn, òun ló ń rán Princess létí. Pé mommy, you know he came back one day, that day that you say I should go and collect fruit. So òun ló rán létí. Princess bá rántí pé tó tó ni o because ó gbé àgbálùmọ̀ wá fún òun bóyá bí a day or two later. Because that was the second time tó wá sílé yẹn and the last time tó wá sílé yẹn according to Princess. Ó ní pé ó wá kí òun kò gbé àgbálùmọ̀ yẹn bọ́lẹ̀. Ó lóun tẹ̀ sí gbàgbé mọ́tò náà pé ọmọ yẹn gan tún describe mọ́tò yẹn. Ó describe kọ́kọ́rọ́ mọ́tò yẹn gan. Ó lóun ò rántí pé ọmọ yẹn ló ń describe ẹ̀ fún òun nígbà tó ń narrate story yẹn. Ó ló dẹ̀ wá kí òun because òun ṣì sick. Òun battle depression gbogbo ẹ̀ torí ọmọ tó ọmọ ẹni tó fẹ́ tó ń wọ́n ọmọ tó wá jàjà lóyún tó wá lose ẹ̀. Ṣé mọ̀? So ó wá ó kí òun ó bá òun sọ̀rọ̀ ṣe everything kóun take it easy kóun ṣe kíní kan gbà tó dẹ̀ ṣe tó ní má worry mo tẹ̀tí mọ̀kan tó máa jẹ́ kínú ẹ̀ dùn mo bẹ́ẹ̀ ra àgbálùmọ̀ mo ti gbàgbé ẹ̀ sínú mọ́tò ní kọ́mọ yìí kó sáré tẹ̀lé mi kí n gbé fún kó gbé wá fún ẹ òun dẹ̀ ní okay tẹ̀lé wọn kó bá mi gba àgbálùmọ̀ mi kó bá mi gbé wá ó ṣe o ó dẹ̀ lọ. Ó nígbà tí yẹn dẹ̀ máa padà wá ó gbé àgbálùmọ̀ wá fún òun dẹ̀ rí bàbá Ìjẹ̀ṣà mọ́ láti gbà yẹn. Ọmọ bẹ̀rẹ̀ sí ní after some I don't know because I can't specify days ó ṣàna ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní act up
after some, I don't know whether it's immediately or after, I don't know, but òun kàn feel pé bàtí school kọ́kọ́ pé òun bóyá years later, I don't know, pé ọmọ yẹn ṣà ń ṣe bí ó ń bí a kò máa lọ́mú àwọn ẹ̀bí. Yes, so òun feel pé bóyá spiritual problem. Ó lóun dẹ̀ máa ń tẹnu mọ́ gan pé mọ́mí sì máa sọ pé àwa lè ti pọ̀jù fọ́mọ lọ́mọ lẹ̀ kó sí nǹkan tó ṣọmọ lọ́mọ, ó kọ̀ wá bẹ́ẹ̀ ni, àwọn ọmọ mi kọ̀ rí bẹ́ẹ̀ ni. Ó ní bọ̀sán wọn máa ń wò pé nǹkan kan ràn pẹ̀lú ọmọ yìí. Ó ní so àwọn ti move sí ibi tó wà ń sìn tó ń gbé sìn is a new place from where they were 7 years ago. Wọ́n ti move sí new place. Ó náà dẹ̀ jókòó wọ́n wo television. Bí Bàbá Ìjẹ̀ṣà ṣe crop up lórí tó come up on TV pé normally àwọn ọmọ yẹn wọ́n kì í lè bá àwọn wo gbogbo Yorùbá kìíní kọ́ wo cartoon kọ́ wo àwọn nǹkan mìíràn máa ń wò. But ọjọ́ yẹn àwọn ń wo fíìmù ó dẹ̀ ń bá wọn ó dẹ̀ rí Bàbá